Ọ̀pọ̀yẹ àdìpọ̀yẹ nìkan ìpàdé náà lápò ẹbí báyìí gbígbá ló kù báyìí. Is there other piece? ẹ dáwọn pé ìbẹ̀rẹ̀ náà la kulẹ̀ ní ṣe stọ́ọ̀rù Is there other one side? bẹ́ẹ̀ bá gbá náà ilé wọn lélẹ́yìn. Ọ̀rẹ́ ìjọba máa lè yọ kí easy easy. No, bàbá yẹn náà ni. It's a more like it. When she was 40. This is killing from this is killing from Akilode. Ayé tó ń da tó ní láàbù ṣe ó nà wáyé sanra lẹ́yìn. Òun náà ti máa sanra láì. Ó lè ṣe ń darẹ̀ láàbù. Tó bá ti ráyè jẹun dáadáa ń sùn. Àbí tó bá ti dáná oúnjẹ tó ń jẹun fún ẹ̀. Láti ń pikin ní ìsìn náà ó fẹ́ mú mi. Bí ẹ bá wò wọn gan tó ń bá àbí oṣooṣù tí yóò ṣe jù báyìí olúwa máa ṣe òun ó rí fún mi ó gbàgbọ́ ẹ kú gbàdúrà. Copies at the fair, I printed 2,000 copies. I go for today to come. Also, we must have done a guardian. Ìyá tó bí Olúwatóyìn Ọpẹ́yẹmí Cole ilẹ̀ ń wò ní ojú ìwòran yìí àwòrán màmá náà lélẹ́yìí kí lorúkọ ọmọ mi ẹ kí ló pé Modúpẹ́ Ọmọlá Àjàyí lórúkọ wọn fọ́tò táwọn wò ní ojú ìwòran yìí kí ni age wọn gbà tí wọ́n yá 40 ọdún àbí. Bí a ṣe ń kúrò ní Alàkúta lọ́wọ́lọ́wọ́ báyìí ní Apẹtẹ nílùú Ìbàdàn lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn ti ràn wá lọ́wọ́ láti tún inú ilé Olúwatóyìn Ọpẹ́yẹmí Cole ṣe a sì ń ṣe náà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ìtọ́jú àyíká àti agbègbè rẹ̀ a tẹ̀síwájú nínú ìwádìí wa láti mọ ẹni tó fún Olúwatóyìn Ọpẹ́yẹmí Cole láti mẹ́ntí ó fún olóyún gangan. À ń kúrò ní àdúgbò yìí ní déédéé agogo kan ní déédéé agogo 2:05 ìlà ń kúrò ní Alàkúta báyìí lọ́wọ́lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ìwádìí wa. Ọlágbára Ọlọ́run olúkúlùkù wa á ní ìyàwó rẹ̀ orí wa ò ní dàrú ẹni tí ò bá tí ì kú ẹ má jẹ́ ká rò pin ẹni tó bá sì wà láyìíká àti àyídà wa tó bá yẹ kí a tọ́jú bóyá ó ní àrùn ọpọlọ ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́jú irúfẹ́ ẹnu bẹ́ẹ̀. Àwọn dúkìá tí ò dá mọ́nú ilé ilẹ̀ ń wò ní ojú ìwòran yìí tí wọ́n ń dáná sun níwájú ilé Olúwatóyìn Ọpẹ́yẹmí Cole tó wà ní Alàkúta Apẹtẹ nílùú Ìbàdàn. Babátúndé Balógun ló ń ròyìn fún iléeṣẹ́ Babátúndé Balógun Orúmẹ́niọwọ International tó wà ní Gospel bus stop along Lagos Ibadan Expressway nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lórí Orúmẹ́niọwọ TV lórí YouTube. God bless Nigeria.